Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Dúdú lárí ṣàǹtà aláṣẹ dúdú lárí concept ogún ọdún ó wá sọ ọ̀pọ̀ ọdún láyé dúdú dúdú lárí ṣàǹtà aláṣẹ dúdú lárí concept ogún ọdún ó wá sọ ọ̀pọ̀ ọdún láyé. Dúdú ó nínú rẹ̀ ó níwà ire o. Dúdú lárí ṣàǹtà aláṣẹ dúdú lárí concept ogún ọdún ó wá sọ ọ̀pọ̀ ọdún láyé. Àpáta dé àpáta pàrẹ̀ wíde torí dúdú lárí kíákíá mo ti jí dódó òdodo kí n lè má fò bí ẹni wẹ̀kún jẹ́jẹ́ ni mò ń wẹ̀ lódò òdodo lólódodo wá dódò òdodo wá bá mi lódò òdodo pẹ̀lọ́pọ̀lọpọ̀ dòdò òdodo nínú odò òdodo kí n lè má jẹ́ dòdò òdodo sẹ́nu òdodo kí n lè bá máa kéwì òdodo fún dodo ẹni tó létí òdodo nípò lódodo lórí ẹ̀dá ènìyàn. ọmọ lára ẹni ọmọ wùmí ọmọ sọ̀yà ọmọ ríye bá ọmọ ládùn kíkẹ́ lọ́mọ àìná òrosùn abakẹ́ àdè ọmọ ògúndàrí ayamori ọ̀sọ́rẹ́ máa dóhùn ẹnu mi ọmọ dúdú bíi kóró sí ọ̀nàdélé òdúró wá obìnrin tóbìnrin àgbà ojúlówó ló ń ṣe nínú akéwì ilẹ̀ yìí ERINMOJE ní ìwọ náà tún lọ́mọ ìrènímọ̀gùn ìlà ọmọ ẹlẹ́rìmọ̀sà ọmọ ewé ládọ́gba àwí ìfẹ́ àpọ̀ ìgbà ló mú káyà lẹ́rìn lọ́wọ́ lódò bìnbìn lọ́jọ́ sí ìgbà tó dòdò bìnbìn ó bá sọ rẹ̀ ó mú kọ́rùn bìnbìn ìgbà tó wẹ̀ tán ó nawọ́ títí ọwọ́ rẹ̀ ò tó bìnbìn ayé onímọ̀dú ó nawọ́ ó nàgànàgà ó kẹjọ́ ó lọ rò lọ́ọ̀dẹ̀ bóbìnrin bá ṣe mọ̀ tán wọn alẹ́ mọ̀ ló ṣàwọn ọ̀yájú kan lóore ńlọrọ̀ mẹ́dùnwá òun já parí ìgbà tá parí bẹ́dùn lẹ́gbìngbìn igi ń dún wíkùnwíkùn igi ń dún wìrìwìrìn igi ń ké igi ò dákẹ́ orò ń sọ̀rọ̀ orò ò dàbọ̀ kíní kan mi kìnkìnkìn níkùn igi ràn gòrò bí sẹ́rẹ́ idẹ ní apárí ìmọ̀dú pàṣẹ dùnlẹ̀ olórí òun ló pa etí òwò di ilé baba tó bí ọlọ́mọ tàmọ̀dé apárí ọ̀hún ò lè gé gbìndín tó fi lọ wọn ní kọ́lọ́ rèé pa bọ́dú níbẹ̀ lóde ìka ó wá gé gbìngbìn olójú òun ló fọ́ etí òun ò di tàmọ̀dé afọ́jú òun ò lè gé gbìngbìn tó fi lọ tàmọ̀dé ọmọ bọ̀ nílé ẹ̀rìn wọ́n ní wọ́n lọ pa buké níbẹ̀ lóde ọ̀yọ́ wá tàmọ̀dé abúgbò òun ò lè gé gbìngbìn tó fi lọ àgbàlagbà ìmọ̀dú ẹlẹ́rìmọ̀sà onímọ̀dú àbíṣe láàrin ará òwe mọ̀já àso ará òwe mo fọgbọ́n ọ̀nù rẹ̀ sí ìmọ̀ràn ni mo fi mọ ogun lẹ́rìn ìmọ̀dú dámọ̀ràn pé kí wọ́n padì tí kí wọ́n pòdì dímẹ̀ lálẹ́dẹ̀ ọ̀yọ́ wá kí wọ́n wá gé gbìngbìn bádi títí gbẹ́dúlé gbìngbìn igi ń dún wíkínwíkùn igi ń dún wéréwérìn igi ké igi ò dákẹ́ orò sọ̀rọ̀ orò dàbọ̀ igi ké pé ẹ má gé gbìngbìn àdìtí ń gégi lọ orò ń ké pé mọ́mọ́ gé gbìngbìn òdì ń gégi lọ àdìtí ilé ìmọ̀dú wọn ò gbọ́ nǹkan kan òdì tí ń bẹ ń lé ìmọ̀dú wọn ò gbọ́ yàgò jàre àdìtí àtòdì ló gégi lódò gbìngbìn lábẹ́ ibi ń pa ìgbà tí wọ́n gégi náà tán wọ́n bá ìgbà funfun rébété nínú igi wọ́n tún bá kọ̀kọ́ òsùn wọ́n bá ẹyẹlé funfun ìmọ̀dọ́ ọmọ lálá solóko ọmọ lálá sódì ẹgbẹ̀je làlá sódì ẹgbẹ̀fà àti lálá ó sódì ẹgbẹ̀dínlógún ní jẹ́ bàbá ta tó fẹ́rù mọ́lé tani tó fi ẹ̀rìn máa rò ilẹ̀ ọmọ ìrènímọ̀gùn ìrèní wọ́n ti mọ̀ ló bá mọ́kọ́ fún mi wá èmi náà níbọn mùsùlùmọ̀ lọ́nà oko mò ń bá tètè wálé ayé ọmọ ẹni mẹ́ta ni mbà máa jẹ́ ìbájọ́ máa lákàrà kí n lè bá máa jẹ wówó ìbájọ́ mo ní kúkúrú kí n lè máa ró wọn sẹ́nu ìbáwájọ́ máa lágbẹ̀dẹ kí n fi lójú kí n fi lẹ́nu kí sàgbọ̀nsalẹ̀ mi wóríwórí ọmọ rẹ̀ ní mògán ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ ọmọ àwórí túnirọ ọmọ àjẹdẹ mi ṣùṣù lọ́nà tìrì dúdú lárí ọ̀sọ́dún èyí wá ṣẹ̀mí sí àṣeyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí èèyàn tó bá ní kó mọ́ ṣàmọ́dún ẹ̀yà kàlà ni ó mọ̀ sí fún wọn lágbára lọ́wọ́ ọlọ́wọ́n bá mi Èdùmàrè. Happy birthday to you and I wish you long life and prosperity. bóyin bá ṣe tán gbéra ó dinú kókó ògì bá fẹ̀rẹ̀ bọ̀dù bá ṣe tán gbéra ó dinú sàrẹ̀ tó kọ́lé sí. àpáta ewu mo ṣe tán mò ń rebi tá a forí mi
sọlẹ̀ sí ní ojúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. dúdú lárí ṣáńtà aláṣẹ dúdú lárí concept ogún ọdún ó wá sọ̀pọ̀ ọdún láyé. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you.